mo pè wá pẹ̀lú ìkọ́nà bàbá mi báyìí Alhaji mi Isiaka Iyanda Sawaba tí gbogbo àgbáńlá ayé ẹ mọ̀ wọ́n Sawaba. Easy Sawaba àtúngbédé àgbórìndé àgbódùdé àgbórìndé aládùn easy àtúngbédé èrè olóyin. Bàbá bá mi kí àwọn ará Ìbàdàn special torí pé ibi tí ẹ múlé sí dẹ̀dẹ̀ ti wà tọ́ dẹ̀dẹ̀ tí tẹ́tí ẹ bá mi kí wọn special tẹ́ bá lè bá mi fún wọn lóhùn kẹ́ tó bá mi fún wọn lóhùn gan. Mo kí gbogbo ẹ̀yin Ìbàdàn Ìbàdàn lé Olúyọ̀lé ọmọ ajẹgúnjẹ kára wọn máa fi kára wọn bọ́rí mu Ìbàdàn mọ́jà bẹ́ẹ̀ ti kára wájú lẹ́rú ìlú Òjò Àjàyí ìlú Ìbíkúnlé olódò gbogbo kẹ̀ríkẹ̀rí lójú ológun ọmọ agbọ́sásámọ̀sá ọmọ agbọ́yàyà ọmọya ní Ìbàdàn náà bí mi lọ́mọ Ìyàndá o mo kí gbogbo yín o. Mo rí pé dàbí pé èèyàn kan jẹ́ ṣé Sunday Àlùkò ni àbí nǹkan tọ́wọ́n náà tẹ́ ṣe wé nígbà yẹn torí kan tó dẹ̀ jẹ́ kí fàáyọ ni pé wọ́n jẹ́ bàbá Rẹ̀mí Àlùkò ẹ bá mi sọ bí yẹn ṣe rí bóyá. Èmi bàbá tó bí Rẹ̀mí Àlùkò yẹn Sunday Àlùkò àjọ ń jáde wúrò yẹn ń gbà náà ni àmọ́ ta ayé òun ọ̀gbẹ́bọ̀ lèmi àti ẹ̀ torí pé àwọn olórin olórin ló máa ń tap káàkiri tí wọ́n bá ti tap orin tèmi ìyà ni ó bá ń bẹ̀ so n ló fà á njọ́ kan tá a fẹ́ ṣe commission eleven square tí wọ́n bá jí olórin kò lè máa ń kọ bí olórin àmọ́ kì í ṣe mi o máa kọjú olórin gan lọ máa kọ́ dájú olórin lọ. ṣé lẹ́yìn yín ni irú Alhaji Wasiu Ayinde iṣẹ́ ìjíwèrè ni àbí ẹ̀ ń tẹ̀lé sọ pé àsìkò báyìí lọ́wọ́ jíwèrè tiwọn. Èmi ò rí mi ò ti jíwèrè rí o. À ń gbọ́ náà ni. tòró dà ń pé Lagos Island ibẹ̀ náà tẹ̀lé ti ń ṣe competition so tó bá jẹ́ pé wọ́n jí. No Lagos Island kọ́ la ti ń ṣe competition tiwa o èpè tó bá ta la ti máa ń ṣe eleven square. àwọn ló ń gbé Lagos Island. òun ló ń gbé Lagos Island so àwọn tèmi mọ̀ ń gbà lọ́dọ̀ wọn lẹ́kọ̀ọ́ yẹn làwọn gbókòtẹ́ ìyẹn Rẹ̀mí Àyìndé Alhaji Ramona Akanni Isiaka Ọlọ́run jẹ́ kí ni fẹ́ sorúkọ Tọ́yì Bàlámú àwọn tèmi mọ̀ kan jáde wéré tájọ máa ń pàdé lẹ́ẹ̀kọ̀ọ̀kan òní ìgbà tó wá jáde wéré tiẹ̀ sí èmi ò mọ̀. bí nǹkan tí mo ń sọ tí mo fẹ́ kàn án lólùfẹ́ wa tó ń wò wá dìmú nígbà tí èmi àti ń sọ̀rọ̀ lẹ́yìn kí gbogbo alámọ̀ pé èdè àìyedè dé láàrin ẹ̀yin àti olóògbé Ṣúgà Àyìndé Barrister. àmọ́ ètò wa ń sọ fún mi pé ìtọ̀wọ̀ èèyàn ń sọ nìyẹn pé ìbáṣepọ̀ yín méjèèjì ó ṣe rẹ́gí gan ní pé kódà gan ẹgbẹ́ Fuji chamber rí. dáadáa. ṣé bó ẹ tún bá mi sọ kó lè mi ò rò bí ọ̀rọ̀ àwọn tó mọ̀ mí ṣe rí aṣọ símbàdílé ni torí mi ní gbàgbé ọdún tí mo kọ́ fẹ́ rẹ́ǹtì láyé Alhaji Barrister ló kó lé mi lọ gbà lọ gbalé Alhaji kàmá náà mi ò blame náà ní Àyànṣọlá kálukú náà wọ́n náà ti sún wájú ni àwa náà wọ́n náà ti sún wájú ni gbogbo ìgbà tó rọ wàhálà yẹn ṣẹlẹ̀ Àyànṣọlá kúrò lọ́ọ́ Barrister. bàbá mi ṣé nǹkan ṣé Alhaji kàmá Àyànṣọlá yẹn ló fa èdè àìyedè tó dé láàrin yẹn. mò ń bọ̀ Àyànṣọlá kúrò lọ́ọ́ Barrister now èmi dẹ̀ ti wà ń bàdàn gbà yẹn ó wá sí Ìbàdàn wá ní òun fẹ́ mọ lọ sọ́dọ̀ Múfà ní Kútọ̀nù kó òun fẹ́ lọ mọ lù fún Múfà kí ló fa wúwa lọ lù fún Múfà yẹn wọ́n ní kò sí tọ́jọ́ o ẹja mi ń bẹ lẹ́nu wàhálà tó bá wà láàrin ẹ̀yìn àti Alhaji Barrister láyà ìyanjú ó yá lu sákàrà mi ò lu sákàrà ló dá wàhálà àwọn lẹ́ ń gbà yẹn báàkì fún lágbájá mi ò báàkì fún lágbájá tó dá wàhálà lẹ́nu tí Àyànṣọlá fi sọ pé òun lọ sí Kútọ̀nù wọ́n wá ní nígbà tí mo dáhùn dúró kó mọ lọ Kútọ̀nù sìn òun ò lè ṣe kó mọ lù mọ ní ẹ̀kọ́ ẹ̀ nídìí ẹ gbogbo apápátá nǹkan kan náà jọ ni wà tó bá ti pé àti máa play ni tí n bá lọ play máa tẹ̀lé mi pẹ̀lú mi bá lọ play kèé ṣèbí ni kàlà Àyànṣọlá lù fún Ìbàdàn àwọn tó mọ̀ yẹ́ tírí Àjàó tó jábúrẹ́ ọmọ lù fún Gbódànsá kò sàgbọ́ ẹni tó dé tí òkè ń gbà lù tí yóò dẹ̀ lù yóò ṣẹ́fún tí yóò dẹ̀ wà òkè yóò pa àwọn bọ́ọ̀bù tí ó pa sáìdì ọ̀dọ̀ mi olótẹramọ́jù níbi tí wàhálà wà nìyẹn so jíǹkan máa gbọ́ wọ́n fojú yìrì màbo bá pẹ́ yìí dáadáa tẹ́ bá tún sọ mí wọ́n fojú yìrì màbo èmi náà yà gbẹnu mi sọ́mu ní àwọn làwọn fojú mi rí bọ́ọ̀bù ẹgbà mi lọ́wọ́ wọn aráyé ibi wàhálà ti wá dénú wọ́n sọ pé igbó ọ̀dájú là ń rè yí ọmọ tí ò jáyàn kọ́mọ̀sì sọ bọ́ọ̀lì sọ̀rọ̀ mo ní bọ́dá tó regbó ọ̀dájú ó dàbọ̀ o yàdá ń bẹ̀ ní Ìbàdàn àwa òre bì kan sórin lọ́wọ́ nú orin nú orin náà láti yọ nú orin náà láti yọ orin síra wọn à ń yọ síra wọn ni à ń jọ ni àwa jọ
kò sí àwọn náà ń lọ lúgbó ọ̀dájú mo ní ọ̀dà kò èmi ń bẹ ń bàdàn èmi ọ̀lọ́ọ̀bì àmọ́ tẹ́ bá dọ̀hùn ẹ bá ń kọ́pọ̀ ẹ bá ń kéwọn ẹ bá ń káwọn ọ̀bọ tó wà nínú igbó